ìgbà tí àwọn èèyàn béèrè lọ́wọ́ mi pé kí làwọn kan tí mo rò pé ó lè stop gbogbo àwọn tí àwọn àfáà ń sọ àwọn wótòwótò tí oníkálukú ṣàfẹ́ doníwà sí tí oníkálukú kan lọ sí Facebook tí kàn ń gbọ́ àwọn àni ọlọ́run tí ń ṣe gbogbo ẹ̀tẹ́sí kẹ́tẹ̀kẹ́tẹ́ káàkiri gbogbo àwọn sàkọ́tọ̀t táwọn àfáà mi ń wí káàkiri àtàwọn tó ṣẹ̀ jáde lékè àtàwọn tí wọ́n ti jáde lékè tí kẹ́ oníkálukú náà kàn wí tó fẹ́. wọ́n wá ní kí ni solution náà ni pé ẹ jẹ́ kí wọ́n ṣe òfin káwọn mọ́mù ìlú kọ̀ọ̀kan mọ́mù Ìlọrin àwọn chiefu mọ́ wọn Ìbàdàn gbogbo ẹ̀sùnfin gbogbo àfáà tó bá ti fẹ́ sọ̀rọ̀ lọ nísìnyí fáwọn èèyàn lórí Facebook nìkan ni ẹjọ́ jẹ́ o ẹnìkan mọ̀ sọ lára ẹ rí àfáà mi tí ó pè é lọ́pọ̀lọ́ ẹlòmíì yóò sọ pé ana Lagos fi yani ana fi Lagos fi ana fi anta fi kò ní kọ́lá ẹlòmíì ò ní mọ̀gbà tí ó pe bàbá rẹ̀ ní nǹkan tí ó ní mọ̀ pé ṣé ó mọ̀ tó pe bàbá rẹ̀ ni wọ́n mọ̀ lọ ní bàbá rẹ̀ wọn àti àwọn àtìnàkímọ̀ jọra wọn ṣèbí ọlápọ̀ jẹ́ Yorùbá ní sàkọ́tọ̀ táwọn anafahat àwọn wíkúwí ló fi pọ̀ ẹ jẹ́ kí àwọn kìíní ẹ fètò sí ó jẹ́ pé lágbára náà mọ̀ fi sọ̀rọ̀ ẹ mọ̀ àṣírí àfáà mi kọ́lá àfáà mi wọ́n lẹ́kùn pa ni àwọn karambà.